I'm tired. You are tired? Yeah. John, to your love. Alaja, kí lẹ ṣe tẹ́ tired? Ẹ wo, wàhálà ọmọ yẹn fẹ́ pa mí. Mo rẹ̀ ń gan-an. Wàhálà àwọn ọmọ wo ló fẹ́ pa ẹ́? Wàhálà wo ló ṣe lórí wọn tó tó yẹn? Ẹ wo, ẹ rò pé ó rọrùn ni. Kò rọrùn láti tọ́jú odindi ọmọ 4. Ẹyọ kan gan kò rọrùn láti tọ́jú wọn. Not to talk of 4 kids. Ohun tó sọ kalẹ̀ iṣẹ́ obìnrin ni. Ìṣekími náà ń jí mò ń nọ̀ọ̀sì ẹ̀mọ́ kan ń wò. Èmi náà ti máa jí látàárọ̀ tí máa wá àti jẹ àti mu látàárọ̀ dálẹ̀. Èmi ló yẹ kí n complain pò rẹ̀ mi. Màá tún wá lálẹ́ màá tún ló yá. Wàá fẹ́ tọ́ mi dùn mí. Wọ́n á fún mi ní excuse pò rẹ̀. Ṣọ́rọ́ tí ń tí Al-Quran sọ nínú Al-Anisa. Ẹ̀yin náà má gbàgbé nǹkan tó jíṣẹ́ sọ nínú Al-Quran. Ẹ wo, ẹ̀yin lè rò pé mò ń complain. Mi ò complain. Kò easy. Okay, kí n tó jí, kí n tó fọṣọ àwọn ọmọ yẹn, kí n tó wẹ̀ fún wọn, kí n tó múra school fún wọn, kí n tó lọ drop wọn sí school, màá tún lọ pick wọn ní school. Èmi náà ló máa ń ṣe assignment wọn, kí n tó tọ́jú ilé, kí n tó tọ́jú ẹ̀yin fúnra yín. Ẹ̀yin dẹ̀ ní tẹ́ bá dé láti ọ́fíìsì nísìnyí, tẹ́ bá tètè ro oúnjẹ, ẹ máa complain pé oúnjẹ mi ò tí délẹ̀ o, oúnjẹ mi gbogbo àwọn iṣẹ́ eléyìí ò easy. Kò easy, ẹ̀yin lè rò pé ó rọrùn. Kò sí ṣòro, àtàkùlà. Arábìnrin ò dẹ̀ bẹ̀rù Ọlọ́run.